kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì wa ti ọ̀sẹ̀ yìí láti dásìsì wa yé wa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa the Right Reverend Dr. Michael Adébáyọ̀ Olúwarọ̀mí. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a gbé yín ga àgbẹ̀ fún oore ọ̀fẹ́ bí a ti ń yẹ ọ̀rọ̀ rẹ wò pé kó fún wa ní ìmísí àti òye rẹ tí ó lè fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ bàbá wa ẹ bá wa ṣe àfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ mi ni ẹni ọ̀wọ̀ M.O. Fákéré láti ìjọ Cathedral ní Ìlàró wa bí. Ṣé bàbá wa ẹ̀yin ìyá wa ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ mi ni arábìnrin I.A. Ọlágúnjú láti ìjọ Cathedral. Ṣé orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Lọ́sẹ̀ tí ṣe ọjọ́ ìsinmi kìíní lẹ́yìn mẹ́ta lọ́kan, àkórí ọ̀rọ̀ wa ni eré ìje kìrìsìtẹ́nì tí a ti ń gbé yẹ̀wò. Ẹ̀ka àkórí wa ni ọ̀nà tóóró bí a ti ń wo apá kẹta ọ̀nà tóóró. Orí ọ̀rọ̀ wa ni ọ̀nà ìpinnu. Ibi kíkà wa ń bẹ ní ìwé Fílípù orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkànlélógún. Fílípù orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkànlélógún. Ǹjẹ́ kí ni bí kò ṣe pé níbi gbogbo ìbá ṣe ní ti àgàlàmáṣà tàbí ní ti òtítọ́ a sáà ń wàásù Kristi, èmi sì ń yọ̀ nítorí náà. Nítòótọ́ èmi ò sì máa yọ̀ nítorí tí mo mọ̀ pé èyí ni yóò yọrí sí ìgbàlà fún mi láti inú àdúrà yín wá àti ìfikún ẹ̀mí Jésù Kristi, gẹ́gẹ́ bí ìnọ̀gà àti ìrètí mi pé kí ojú kí ó má ṣe tì mí lé ohunkóhun, ṣùgbọ́n pẹ̀lú ìgboyà gbogbo bí nígbà gbogbo bẹ́ẹ̀ nísinsìnyí pẹ̀lú a ó gbé Kristi ga lára mi, ìbá ṣe nípa iye tàbí nípa ìyè tàbí nípa ikú. Nítorí ní ti èmi láti wà láàyè jẹ́ Kristi, láti kú jẹ́ èrè. Ẹ ṣé ìyá wa àti gbọ́ wọ́n ti kà fún wa nínú ìwé Fílípù orí kìíní yẹn. Ẹ jẹ́ kí ẹ yára wo èròǹgbà wa ìkíní. Ó ní láti jíròrò lórí ìpinnu Pọ́ọ̀lù nípa pípolongo ìrere. Èròǹgbà kejì, láti rí bí ìpinnu ti ṣe pàtàkì tó láti rìn ní ojú ọ̀nà tóóró sí ìgbàlà. Àti èròǹgbà kẹta, láti kẹ́kọ̀ọ́ nípa ohun tí ó yẹ kí ó jẹ́ àfojúsùn Kìrìsìtẹ́nì tí ó ní ìpinnu. Olúwa ràn wá lọ́wọ́ àti rí àwọn èròǹgbà wa pàtàkì ìpinnu nínú ayé Pọ́ọ̀lù àti pàtàkì nínú ayé àwọn Kìrìsìtẹ́nì náà. Ẹ jẹ́ kí a wo ìfáàrà wa. Ìpinnu ni ìgbésẹ̀ láti tẹ̀lé ohun kan láì bojú wẹ̀yìn pẹ̀lú ìdúróṣinṣin. Ní ìgbà kan rí, Pọ́ọ̀lù jẹ́ onínúbíni nínú ìwé Gàlátíà yẹn orí kìíní ẹsẹ̀ ìkẹtàlá, bákan náà ẹsẹ̀ ìkẹtàléníogún sí ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ṣùgbọ́n nínú ibi kíkà wa lónìí nínú ìwé Fílípù orí kìíní tí a gbé yẹ̀wò ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkànléníogún, a lè rí bí ó ti dúró lórí ìpinnu rẹ̀ láti máa wàásù ìrere Jésù Kristi nípa fífi ẹ̀mí ara rẹ̀ wéwu, ìyẹn Pọ́ọ̀lù, láì yẹsẹ̀ kúrò lórí ìpinnu rẹ̀. Ẹni tí kò ka ẹ̀mí ara rẹ̀ sí ohun kan níwájú inúnibíni nítorí àti wàásù ìrere, ó yẹ láti jẹ́ àwòkọ́ṣe fún gbogbo Kìrìsìtẹ́nì. Ẹ jẹ́ kí a lọ sínú àwọn ìbéèrè wa fún ìjíròrò láti ṣe àwòjinlẹ̀ lé lórí àti láti wo pàtàkì ìpinnu nínú ayé àwa Kìrìsìtẹ́nì àti nínú ọ̀nà tóóró tí a lè fi dé ìjọba Ọlọ́run. A ti wo ìpinnu lónìí bí Pọ́ọ̀lù ti pinnu tó sì dúró nínú ìpinnu láì yẹsẹ̀, bó tiẹ̀ jẹ́ pé ó fi ẹ̀mí rẹ̀ wéwu, torí nígbà kan rí òun náà ti jẹ́ onínúbíni, ṣùgbọ́n lákòókò yìí ó di ìpinnu rẹ̀ mú, ó sì ń rọ̀ àwa náà bákan náà láti di ìpinnu wa mú. Ẹ jẹ́ kí ẹ ra wo ìbéèrè wa tí àwọn bàbá wa yóò wá tan ìmọ́lẹ̀ sí kí a lè ní òye kíkún ohun tí à ń gbé yẹ̀wò. Ìbéèrè kìíní wípé kí ni òye rẹ nípa ìgbé ayé Kìrìsìtẹ́nì tí ó ní ìpinnu ọkàn pẹ̀lú àpẹẹrẹ Pọ́ọ̀lù ní ìwé Fílípù tí a ti kà
ká ṣe àfiwé rẹ̀ pẹ̀lú Jòhánù orí kẹfà yẹn ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́rin sí ìkọkàndínláàádọ́rin. Bàbá wa wọ́n ní bí a bá sọ̀rọ̀ nípa ìpinnu jẹ́ ìgbé ayé tí ó gbọ̀jẹ̀gẹ́, ìgbé ayé tí kò tó sí ara rẹ̀, tó sí ara rẹ̀ tí kò sí ara ẹni. So a lè máa rí pé nínú ìgbé ayé Paul, nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀, láti ìgbà tó ti mọ Jésù, tó ti bá Jésù pàdé, gbogbo iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ó fi ìpinnu ṣe, ó dúró lórí ìpinnu. Bákan náà ẹ rí nínú ibi tó ní ká wòye Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹfàdínláàádọ́rin sí ìkọkàndínláàádọ́rin, wọ́n ní àwọn kan wọ́n padà lẹ́yìn Jésù, ṣùgbọ́n Jésù wá bi àwọn ẹ̀yìn rẹ̀ lérè pé ǹjẹ́ ẹ̀yin náà yóò padà bí? Wọ́n ní àwọn ti gbà ẹ́ gbọ́ gẹ́gẹ́ bí Kristi olùgbàlà, so àwọn ò dẹ̀ tún yẹ láti bojú wẹ̀yìn. Alábàjọ tí ọ̀rọ̀ náà sọ pé kò sẹ́ni tó ń fọwọ́ kan ohun ìtúlẹ̀ tó tún bojú wẹ̀yìn. So gbogbo ìpinnu tí ó yẹ kí àwọn lẹ́yìn Kristi máa ṣe, gbogbo ìpátá la bá nínú ìgbé ayé Paul. Ẹ ṣé bàbá wa. Ìdáhùn ńlá ni àwọn bàbá wa ti bá wa fi sórí ìbéèrè yìí. Wọ́n jẹ́ ká mọ̀ pàtàkì ìpinnu wa. Wọ́n ti ẹ̀ sọ nípa ti àwọn tí wọ́n padà lẹ́yìn Jésù, tí Jésù sì ń bi wọ́n pé ǹjẹ́ ẹ̀yin náà fẹ́ padà bí? Bàbá wa jẹ́ kó yé wa pé ìbéèrè yìí ń wá fún àwa náà lónìí pé ǹjẹ́ àwa náà fẹ́ dúró lórí ìpinnu wa bí? Mo gbàdúrà pé oore ọ̀fẹ́ tàbí ní iyẹsẹ̀ Olúwa fi fún wa. Bàbá wa ẹ ṣeun. Ìbéèrè wa kejì, wọ́n ní báwo ni a ṣe lè gbé ìgbé ayé ìpinnu fún Kristi? Ìyá wa, báwo ni a ṣe lè gbé ìgbé ayé ìpinnu fún Kristi nínú àwọn tí ó ní kákà níwèé Iṣẹ́ Àpọ́sítélì orí 5 ẹsẹ̀ 40 sí 42. A lè gbé ìgbé ayé wa fún ìpinnu fún Kristi nípa mímú ìdúró wa, nípa ìyẹsẹ̀. Tí a bá wo ìwé Gàlátíà yẹn orí 5 ẹsẹ̀ a bá wo Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 5 ẹsẹ̀ 40 tí wọ́n ní kákà yẹn, a rí wípé àwọn Paul, àwọn Àpọ́sítélì wọ́n mú wọn, wọ́n lù wọ́n wípé kọ́ má ṣe sọ̀rọ̀ káwọn gbọdọ̀ gbọ́ orúkọ Kristi lẹ́nu wọn mọ́. Ṣùgbọ́n nígbà tí wọ́n kúrò ńbẹ̀, wọ́n kà sí ayọ̀ nítorí wọ́n mọ̀ wípé èrè kan ń bẹ fún wọn lẹ́yìn ayé yìí. Ní kídínà wọn yẹ wọn ò ṣe Olúwa, wọn ò padà sẹ́yìn, wọ́n tún wá lọ sínú ilé, wọ́n lọ sínú ìjọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde orúkọ Jésù sí i. Ìyẹn ni pé tí a bá ti ní mímú ìpinnu wa fún Kristi, ìyẹn mú pé ohun tí òun kàlè máa là kọjá, a ò ní yẹsẹ̀, a ò ní jẹ́ kí wọn ayé yìí kó gba tìjọba ọ̀run pẹ̀lú sùúrù, a ó mú ìpinnu wa dúró. Ẹ ṣé màmá wa fún làákàyè yín. Olúwa ò ní gba làákàyè yín. Olúwa ràn wá náà lọ́wọ́. Bó tilẹ̀ ń kórí ìpèníjà yóò ká dojúkọ, àwa náà ó lè dúró láì yẹsẹ̀. Ẹ ṣé. Ìbéèrè kẹta bàbá wa, wọ́n ní kí ni ó yẹ kí ìpinnu wa dúró lé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì nígbà tí a bá wo Kọ́ríńtì kìíní yẹn orí 2 ẹsẹ̀ 1 àti Gàlátíà orí 9 ẹsẹ̀ 14, wọ́n ní kí ni ó yẹ kí ìpinnu wa kó dúró lé lórí. Bí a bá wo Kọ́ríńtì kìíní orí 2 ẹsẹ̀ 1 àti 2, ó ní àti èmi ará, nígbà tí mo tọ̀ yín wá, kì í ṣe ọ̀rọ̀ gíga àti ọgbọ́n gíga ni mo fi tọ̀ yín wá, nígbà tí èmi ń sọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run fún yín, nítorí mo ti pinnu rẹ̀ pé èmi kì yóò mọ ohunkóhun láàrin yín bí kò ṣe Jésù Kristi, ẹni tí a kàn mọ́ àgbélébùú. Gbogbo àwa tá ti fi ẹnu ara wa jẹ́wọ́ Kristi ní Olúwa, Jésù gangan fúnra rẹ̀ ló yẹ kó jẹ́ ìpinnu fún wa. Òun ló yẹ kó jẹ́ ìpinnu. Bẹ́ẹ̀ ni kò sí ohun tó yẹ kó wà lọ́tún tàbí lósì tó yẹ kó máa fi ẹsẹ̀, ó yẹ kó máa fi wá. Nígbà mìíràn ìṣòro ayé ó lè dé, àníyàn ayé ó lè fẹ́ jẹ́ kí ẹsẹ̀ èèyàn kó máa yẹ̀, ṣùgbọ́n tí èèyàn bá ti mọ ẹni tí ó gbà, á sì fi ṣe ìpinnu pé nínú Jésù yìí o, ẹsẹ̀ mi ò ní yẹ̀. Òun ni àwọn bàbá wa tó compose orin gbà fún ní ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù, mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mìíràn ìyanrìn ni, mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mìíràn ìyanrìn ni. So ká fi Jésù Kristi ṣe ìgbẹ́kẹ̀lé àti ìpinnu wa. Ẹ ṣé bàbá wa nínú Olúwa fún làákàyè yín. Wọ́n ti jẹ́ kó yé wa pé òpin gbogbo rẹ̀ ni pé ká di Jésù yìí mú ní o, ní tìkú tìyè. Ẹ ṣé bàbá nínú Olúwa. Ìbéèrè kẹrin wọn ni wọ́n bi wá lérè pé ká ṣàlàyé ohun tí ó túmọ̀ sí kí o kọ bàbá àti ìyá rẹ̀ sílẹ̀.
àti sísọ ẹ̀mí ènìyàn nù nítorí Kristi. Ṣé ń gbọ́ ìyá wa? Wọ́n ní ní ìbámu pẹ̀lú níní ìpinnu ọkàn nítorí ìjọba Ọlọ́run. Nígbà tí a bá wo Mátíù orí 10 yẹn ẹsẹ̀ 41, tí a tún wo ìwé Lúùkù orí 14 ẹsẹ̀ 26, wọ́n ní ká ṣàlàyé nígbà tí a bá ní akọ ìyá bàbá ayé ń gbó sílẹ̀ pé nítorí àti mú ìjọba Ọlọ́run bàbá nítorí ọkàn wa. Nígbà tí a bá pin lọ́kàn wa, kí ni ó túmọ̀ sí? Ẹ ṣé gan sà. Ohun tí ó túmọ̀ sí kí a kọ bàbá àti ìyá wa sílẹ̀ ni wípé nígbà tí a bá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, nítorí pé a mọ̀ wípé èrò ibì kan wà fún wa lẹ́yìn ayé yìí, èyí tí a ń lọ, ní kíkọ bàbá àti ìyá wa sílẹ̀, fífi wọ́n sílẹ̀ láì ka ohun ayé yìí sí, láì ka ìdojúkọ tí a fẹ́ rí sí, àti wípé nípa sísọ ẹ̀mí wa nù, nítorí ká mọ̀ wípé tí a bá sọ ẹ̀mí wa nù, Jésù Kristi á tún máa rí padà. Èrè kan wà fún wa lẹ́yìn ayé yìí. Tá a bá wo ìwé Mátíù yẹn orí 10 ẹsẹ̀ 41 yẹn, ó ní ẹni tí kò bá sì gbé àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò yẹ ní tèmi. Ìyẹn ni pé tí a ò bá lè kọ ìyá wa sí àti bàbá wa sílẹ̀, tí a ò bá lè sọ ara ẹ̀mí wa nù, a ò yẹ ní ti Jésù. Ó tún wá sọ nínú ìwé Lúùkù yẹn orí 14 ẹsẹ̀ 26, bí ẹnìkan bá tọ̀ mí wá tí kò sì kórìíra bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti aya àti ọmọ àti arákùnrin àti arábìnrin, àní àti ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú, kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Ìyẹn ni pé tí a bá wò pé ohun ayé yìí, nítorí adùn tá a fẹ́ jẹ lọ́dọ̀ àti ìyá àti bàbá wa, tí a ò lè fi wọ́n sílẹ̀, tí a ò lè fi ẹ̀mí wa wéwu nítorí Kristi, ìyẹn ni wípé a jẹ́ àbòsí jùlọ. Ìyẹn ni wípé ayé yìí nìkan ni èrè wa mọ, kò sí ìpín fún wa lọ́dọ̀ Kristi. Ṣe bàbá wa bóyá ní àfikún, torí ìdáhùn ńlá nìyàwó sọ fún wa yẹn pé ó túmọ̀ sí pé ká sí ara wa. Àfikún ráńpẹ́ tá a bá ṣe ìlú wa rò tá a kọ ìyá bàbá sílẹ̀ torí ìjọba Ọlọ́run. Àfikún ráńpẹ́ tí mo ní ni wípé ọ̀rọ̀ tí Jésù sọ ń bẹ̀ yẹn òwe ló fi pa fún wa, nítorí pé àwọn nǹkan tíyàn bá wọlé tó bá wé ìwò kò ní fẹ́ ẹ wò bá tí Ọlọ́run sọ fún Abraham pé kó fi ilẹ̀ bàbá rẹ̀ sílẹ̀. Ó mọ̀ pé tí ò bá ó lè ṣe àkóbá. Tí ó bá fẹ́ wò pé ibi tí àbí àforí mi sọlẹ̀ sí rèé, àwọn ẹbí mi wà ń bí, àwọn ènìyàn wà ń bí, kò ní fẹ́ kúrò ń bẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ní ètò fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ètò Ọlọ́run fún ayé rẹ̀, ó ní láti ṣe ara rẹ̀ kó kọ àwọn ohun tó lè dè ní lọ́nà láti lè tẹ̀síwájú. Ìyẹn ò wá sí pé àwa ní bá wọn ṣe mọ́, ṣùgbọ́n a ní láti kọ́ gbé Jésù síwájú gẹ́gẹ́ bí olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹ ṣé bàbá wa. Ẹ̀kọ́ ńlá là ń kọ́ lónìí láti ọ̀dọ̀ àwọn bàbá wa àlùfáà Fákéré àti àwọn èèyàn wa ní olú ìjọ wa ti Cathedral. A ti gbàdúrà pé bí a ti ń kọ́ ẹ̀kọ́ yìí, oore ọ̀fẹ́ tá a fi sójú ìṣe tó bẹ̀ tí àwa náà lè pinnu tá a fi lè yẹ fún ìjọba Ọlọ́run. Olúwa yọ̀ǹda fún wa. Ní ìparí, wọ́n ní ọ̀nà tóóró jẹ́ ọ̀nà tí a pèsè fún kíkí àwọn tí ó pinnu nínú ọkàn wọn pé àwọn gbọ́dọ̀ wá wọ ìjọba ọ̀run. Ṣẹ̀rí láì sí ìpinnu ọkàn, wọ́n jẹ́ ká mọ̀ pé ìfẹ́kúfẹ̀ẹ́ ẹran ara àti inúnibíni àti ohun ayé yóò gba Kristẹni kúrò ní ojú ọ̀nà tí ó lọ sí ìyè àìnípẹ̀kun. Nígbà tí a ò bá fi àyè gba ìpinnu tòótọ́, gẹ́gẹ́ bí ẹ ti sọ lẹ́ẹ̀kan, àwọn ohun ayé yìí ó lè gbá wa kúrò lójú ọ̀nà náà. Lórúkọ Jésù kò ní gbá wa kúrò. Wọ́n ní fún ìrònú, wọ́n ní láìsí ìpinnu ọkàn, ìgbésí ayé Kristẹni kò lè ní ìtumọ̀. Wọ́n ní ká wo àkọsórí wa nínú ìwé àbáwáká Fílípì orí 1 ẹsẹ̀ 21. Nítorí ní ti èmi, gbogbo alápapọ̀ yá o. Nítorí ní ti èmi láti wà láàyè jẹ́ Kristi, láti kú jẹ́ èrè. Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run a bẹ̀ ọ́ pé kí o ràn wá lọ́wọ́ tó bẹ́ẹ̀ tí àti ààyè àti ayé wa àti ìyè wa lẹ́yìn ayé yóò jẹ́ tirẹ̀ nìkan ṣoṣo, tí ìpinnu ọkàn wa yóò lè dúró lé Kristi, tí àwa náà yóò lè dì ọmú ṣinṣin bíi ti Pọ́ọ̀lù, tá ó sì yẹ fún ìjọba rẹ̀. Wọ̀nyí la béèrè nítorí ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín.